Ẹ káalẹ́, ìròyìn lẹ́kùnrin lóde sojú ìròyìn láti lè ṣe NTA Ìjẹ̀bú-Òde. Adétóyè Adégbèmí lórúkọ níròyìn. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pa láṣẹ fún iléeṣẹ́ tó ń rí sí ètò nǹkan ọ̀gbìn ní orílẹ̀-èdè yìí láti rí dájú pé àwọn ẹgbẹ́ alájẹsẹ́kù wà ní ipò àlàáfíà kí wọ́n sì gbọ́dọ̀ jìnnà sí ìwà ìṣòwò ní mọ̀kùmọ̀kù. Alákòóso orílẹ̀-èdè fún ẹ̀ka ọ̀gbìn àti ààbò oúnjẹ Aliyu Sabi Abdullah sọ pé òfin tó ń darí ẹgbẹ́ alájẹsẹ́kù ti wà nípò àtúnṣe kí ó lè bá wà ní ìbámu pẹ̀lú ìṣètò ti àgbáyé. Musa Baba Aliyu ló jábọ̀ ìròyìn náà. Ọ̀kan lára àwọn ètò tí wọ́n fi kún àtòjọ iṣẹ́ ọ̀sẹ̀ òfin ti ọdún 2025 ti ẹgbẹ́ agbẹjọ́rò ilẹ̀ Nàìjíríà ẹ̀ka ti Ìjẹ̀bú-Òde ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ètò ẹni lábẹ́ òfin fún aráàlú níbi tí ìmọ̀ nípa òfin àti ìmúlò rẹ̀ ti tàn káàkiri àwọn ìjọba ìbílẹ̀ tó wà lábẹ́ ẹ̀ka náà. Akọ̀yìn wa Anthony Ganoma wọn pèsè níbi ìrìn àjò àwọn amòfin sí ìjọba ìbílẹ̀ Odò Ìgbólú fún àkànṣe ètò náà. Ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Gẹ́gẹ́ bí Dámiláre Ṣòṣàwò ẹni tó ń ṣe igbákejì alága ẹ̀ka ti Ìjẹ̀bú-Òde ti ẹgbẹ́ agbẹjọ́rò ilẹ̀ Nàìjíríà ṣe ṣàlàyé ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀tọ́ ẹni lábẹ́ òfin fún aráàlú àti ètò ìtanilólobó tí wọ́n kó lọ sí ìjọba ìbílẹ̀ Odò Ìgbólú jẹ́ ìpinnu àlàáfíà láti mú ìrànlọ́wọ́ òfin súnmọ́ àwọn ènìyàn ní agbègbè ìbílẹ̀. Ẹgbẹ́ àwọn agbẹjọ́rò náà ṣàlàyé wọ́n sì yànnàná rẹ̀ fún àwọn ènìyàn láti lè bá jẹ́ kí wọ́n mọ̀ pé ìrànlọ́wọ́ òfin wà fún àwọn tí wọ́n nílò ìṣòro òfin pàápàá jùlọ nínú àwọn ẹjọ́ ọ̀daràn tàbí àwọn tí kò lè san owó agbẹjọ́rò. Bọ́tà fẹ́ àṣìbù ní ọ̀sán ìlébé láti educate wa on our rights nípa ẹ̀tọ́ wa. Ẹlòmíì wọ́n tẹ ẹ̀tọ́ ẹ̀ mọ́lẹ̀ bọ́tí kò mọ̀. A kò pé kí ni kí ẹ̀kọ́ fọwọ́ gbá obìnrin kúndì kí wọ́n lè yẹn ṣe ọwọ́ mi ò ṣàmì mọ́dì ẹ̀ lábẹ́ òfin ó tọ̀ wá dẹ́wọ̀. Àwọn tó ń lo iná ní ilé tí wọn kì í sanwó iná tó máa gbé owó lọ ẹ̀ṣẹ̀ ní lábẹ́ òfin nítorí pé saboteurs ni wọ́n pẹ̀lú wọn. Láńlọ́ọ̀dù ní ẹ̀tọ́ láti wá yẹlé wò ṣùgbọ́n èyí ní ẹ̀tọ́ láti gba notice pé mo fẹ́ wá ṣe inspection ilé mi. Wọ́n ní láti fún yín ní notice wípé mo fẹ́ wá ṣe inspection mo fẹ́ wá yẹlé wò bẹ́ẹ̀ ṣe lò sí òun náà gbọ́dọ̀ fún yín ní notice. Nígbà tí ẹ̀yin náà bá yẹ̀fẹ́ kúrò nínú ilé ẹ̀yin náà ní láti fún landlord ní notice. Gẹ́gẹ́ bí àwọn tájàfàní àkànṣe ètò náà ṣe sọ wọ́n ní ó jẹ́ ìtanijí ọkàn àti ìmúlò ìmọ̀ tuntun fún wọn. Ìkọ́ tó jẹ́ wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa àwọn ètò òfin yóyá ti ilẹ̀ ní o ti ìbálòpọ̀ tipátipá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wúlò fáwọn èèyàn wa torí pé ọ̀pọ̀ àwọn èèyàn ní oríṣiríṣi nǹkan ló ń bá fíra. Ẹlòmíì ọkọ ẹ̀ wà nínú ẹ̀wọ̀n tí wọ́n ti ẹ̀sẹ̀ pé kọ báyìí pàtó ló ṣe. Ẹlòmíì ìralẹ̀ wọ́n gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ láńlọ́ máa da ẹrù ẹlòmíì síta ṣùgbọ́n bí wọ́n ṣe ti wálé nísìn nígbà téèyàn mú ẹ̀bùn kérésìmesì wá fún àwọn èèyàn ní oṣù July ní àdẹ̀dúpẹ́ lọ́wọ́ wọn gan. Ṣáájú ìpàdé yìí iṣẹ́ gbígbin igi ayédèrú wáyé ní àgbàlá ẹgbẹ́ agbẹjọ́rò bámòfin Adédèjì níbi tí alága ẹ̀ka náà ọ̀jọ̀gbọ́n Fásì Yusuf ti kópa níbi gbígbin àwọn igi gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Àwọn ọmọ ìgbìmọ̀ mìíràn tún kópa nínú gbígbin igi náà tí wọ́n sì sọ pé ó jẹ́ apá kan nínú ìṣe agbègbè lóge àti láti dáàbòbò àyíká bákan náà láti lè ṣe NTA Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí apá kan nínú ìfọkànsìn wọn láti dópin ọ̀rọ̀ àríyànjiyàn tó ti wà tipẹ́ lórí ilẹ̀ láàrin ìpínlẹ̀ Ọ̀ṣun àti Ọ̀yọ́, àwọn ìjọba méjèèjì ti kópa níbi ìpàdé kan pẹ̀lú alákòóso gbogbogbò ti ẹ̀ka ìpínyà ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà Adamu Adaji láti ṣe àtẹ̀jáde ọ̀nà àlàáfíà tó péyà fún ìpinnu àtìpẹ́yà. Ìpàdé náà tí ìgbákejì àwọn gómìnà ìpínlẹ̀ méjèèjì kópa pẹ̀lú àwọn ọba aláyé àti àwọn alẹ́nulọ́rọ̀ mìíràn eléyìí tó wáyé ní olúùlú iléeṣẹ́ àwọn ọlọ́pàá ti ẹ̀ka ìkọkànlá ní ìlú Òṣogbo. Fẹ́mi Afárégún ló jábọ̀ ìròyìn náà. Bí ọjọ́ ìdìbò ìjọba ìbílẹ̀ ṣe ń sún mọ́lé ní ọjọ́ 12 oṣù keje 13 nínú àwọn ẹgbẹ́ olóṣèlú 15 tó ń kópa nínú ìdìbò náà ti fárígá láti fọ́ sí ìwé àdéhùn àlàáfíà tí iléeṣẹ́ tó ń rí sí ètò ìdìbò ní ìpínlẹ̀ Èkó gbé kalẹ̀. Musa Tọ́líà ló jábọ̀ ìròyìn. Ọba Aláyélúwà Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì ti fi ìkẹ́dùn rẹ̀ hàn sí ìgbìmọ̀ Olúbàdàn
gbogbo ọmọ ilẹ̀ Ìbàdàn àti gbogbo ará ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ gómìnà Ṣèyí Mákindé lórí ìpapòdà ọba Owólabí Ọlákùlẹ́yìn Olúbàdàn ìkẹtàlélógójì ilẹ̀ Ìbàdàn tó wáyé ní ọjọ́ Ajé. Nínú àtẹ̀jáde tí olùdarí ìbánisọ̀rọ̀ àti ìbáṣepọ̀ pẹ̀lú àwùjọ Ọ̀túnba Moses Ọláfàrè fi síta, ọba Ògúnwùsì ṣàpèjúwe ọba Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí oníwà rere tí ìwà àti ìmúlò àṣà ṣàfihàn ìran àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè yìí. Ó pè ní àpáta àṣà àti àlàáfíà tí àpẹẹrẹ rẹ̀ yóò máa túnbọ̀ wà pẹ̀lú ìran tó ń bọ̀. Ọọ̀ni Ilé-Ifẹ̀ bẹ Ọlọ́run pé kó kún ìdílé àti gbogbo ará ìlú. Bákan náà ọba Ògúnwùsì tún rántí pẹ̀lú inú dídùn àjọṣe ìbáṣepọ̀ tó wà láàrin Aláàfin Odùduwà àti ilé ọba Ìbàdàn nígbà tí ọba Ọlákùlẹ́yìn wà lórí ìtẹ́. Ó pè ní ọkùnrin ọlá àti ọgbọ́n tí ó máa ń sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n nígbà ìpàdé àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá. Ìròyìn wọn fún ti àṣẹ lónìí kò ní jù báyìí lọ. Adétóyè Adébíyàn lórúkọ ní òyìn títí dọ̀la ó dàbọ̀.